بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. قال المؤلف رحمه الله تعالى المؤلف ابن رجب الحنبلي في كتابه جامع العلوم والحكم عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. أقول فون ولون أترى عليكم إكاتك فون أسواج وغاية ونبي محمد صلى الله عليه وسلم قالوا كش عليكم يونو رفان وصحابي النبي يونو الله أبانا كما سبتتي توفي كاري gbogbo àwa mùmínì tó dúró ti ẹ̀sìn Ọlọ́run bá bó ti tọ́ àti bí ó ti yẹ. Eléyìí ni hadithu ẹlẹ́ẹ̀karùn nínú tírà Jamiul Uluum wal-Hikam lil-Imam al-Hafiz ibn Rajab al-Hanbali rahimahullah rahmatan wasi'a. Hadithi náà ìyá ńlá wa Ummul Mu'minin Aisha radiyallahu ta'ala anha ó ní ó gba hadithu náà wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam qala man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun. Ẹnikẹ́ni tó bá dá nǹkan kan lẹ̀ nínú ìṣesí wa yìí, nínú ọ̀rọ̀ wa yìí, nínú ẹ̀sìn wa yìí tí ó sí nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní wípé irú iṣẹ́ bẹ́ẹ̀, irú ojúlówó iṣẹ́ òun tí ń tọ̀hún tó àdádádálẹ̀ rẹ̀ ní wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀, ìní pé kò ní gba láàdá lórí ẹ̀, ó sì ṣeéṣe kó tó ń gba ẹ̀ṣẹ̀ lórí rẹ̀. Ó wà lórí ìbámu sí irú bí iṣẹ́ ọ̀nà bá ṣe rí àti àníyàn tó fi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tápadà máa ṣe. Eléyìí gbólóhùn yìí Imam Bukhari àti Mùsùlùmí ẹ̀dùn wọn kò lórí gbólóhùn eléyìí. Imam Muslim tún wá gba hadithu december hadithu náà sọ̀mọ́ pẹ̀lú gbólóhùn tó tún yàtọ̀ díẹ̀. Òun sọ wípé ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun. Ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan nígbà táwa wo irú iṣẹ́ tẹ́ ń tọ̀hún ṣeun, a rí wípé ní kò sí nínú àkọọ́lẹ̀, kò sí nínú rẹ́kọ́ọ̀dù, irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀. Ìtumọ̀ hadithu ní kúkúrú òun. Ṣùgbọ́n ní àlàyé síwájú sí, àkọ́kọ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá ńlá Ummul Mu'minina Aisha radiyallahu ta'ala anha tí ṣe Ummu Abdullahi gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tírà yìí. A rí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń kó ntánpè ní kúníyà yíhun nickname nínú èdè òyìnbó, wọ́n máa ń kó pọ̀ fún ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha. Ìkan bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti pé bẹ́ẹ̀ nípa àyè pé bẹ́ẹ̀ Al-Qur'an ṣe pé wọ́n fún wa nù. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyàwó oníṣẹ́ Ọlọ́run ọba, ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá. Qur'an sọ pé ní wa ummahatuhu wa azwajuhu ummahatukum wa azwajuhu ummahatukum, pé àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam pátápátá àwọn 11 wọn là Ànábì fẹ́, ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní ayé nígbà tó fi kú wọ́n jẹ́ àwọn 9. Gbogbo wọn àtàwọn tí wọ́n kú before rẹ̀ ni àti àwọn tí oníṣẹ́ Ọlọ́run bá kókò wọn, gbogbo wọn pátápátá wa azwajuhu ìyàwó Ànábì náà ni wọ́n ṣe. Gbogbo àwọn ìyàwó Ànábì wà ní látòkè délẹ̀, gbogbo wọn ìyá ńlá àwa mùmínì ni wọ́n, ìyá mùmínì òun náà ni wọ́n. Òun náà ló fà á lórí jẹ́ pé ní àwọn ìyàwó Ànábì yìí sallallahu alaihi wasallam ẹnìkan kan ò gbọdọ̀ fẹ́ wọn, torí pé èèwọ̀ ni kéèyàn ò fẹ́ màmá rẹ̀ nínú Islam. Lákọ̀bù àkọ́kọ́ nù àbí kóníyà àkọ́kọ́ nù. Kóníyà ẹlẹ́ẹ̀kejì Ummu Abdullahi, pé ìyá Abdullahi. A rí wípé ní ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha nínú èrò Ọlọ́run, nínú ètò Ọlọ́run bó ṣe ń ṣe ètò ayé rẹ̀ àti fún ọgbọ́n àti hikima tó wà lọ́dọ̀ Ọlọ́run bá tọ́lọ́run bá mọ̀, sọ pé ní ẹ̀dá ẹnìkan kan ò mọ̀.
òní wípé ìyá ńlá wa Aisha tó ń tó yẹ pé ní ọmọge lánàá sọ̀rọ̀ sálà ń fẹ́ ònìkan náà ni nínú àwọn ọmọ kọkànlá ta náà bí fẹ́ ònìkan ṣoṣo òun náà ni ó jẹ́ ọlọ́mọge nínú wọn ònìkan tó wá jẹ́ ọlọ́mọge yìí òun náà lọ́lọ́run ò yọ̀ǹda ọmọ fún gbogbo àwọn tó kù náà ọlọ́run ò yọ̀ǹda ọmọ fún wọn látara Nabi sallallahu alaihi wasallam àyàfà méjì ìyá ńlá wa Khadija nínú ọmọ méjì tá nàbí bí ọlọ́run yọ̀ǹda mẹ́fà fóun then Maria tó Kiptiya nínú òbí Ibrahim tí í ṣe ẹlẹ́ẹ̀keje ọmọ Nabi sallallahu alaihi wasallam gbogbo àwọn tó kù nínú ìyàwó Nabi sallallahu alaihi wasallam àmọ́ mọ́kànlá tó kù gbogbo wọn kò sí ẹni tó ní ọmọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àmọ́ wọ́n ní ọmọ fún ẹlòmíì nítorí pé ní gbogbo wọn pátá látòkè délẹ̀ Ànábì sallallahu alaihi wasallam fẹ́ wọn ní ẹ̀yìn ìgbà tí wọ́n ti di adélébọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tí wọ́n pẹ́ ọkọ wọn kú sínú ojú ogun ẹ̀sìn wọ́n pẹ́ ní kò sẹ́ni tó máa mójútó wọn mọ́ òun ni Ànábì fẹ́ wọn sallallahu alaihi wasallam àyàfi ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha Ànábì sallallahu alaihi wasallam sọ yegi lé lórí ní ọmọ ọdún 6 ó sì wọlé tọ̀ ní ọmọ ọdún 9 radiyallahu ta'ala anha nígbàtí Ànábì fi kú sallallahu alaihi wasallam ọjọ́ orí rẹ̀ ó ṣe ọmọ ọdún 18 18 years òun náà ni ó dà láti 18 years títí tó fi wá kú lẹ́yìn 45 years tánàbí kú sallallahu alaihi wasallam kò lọ́kọ míì mọ́ torí pé ó kú ní 57 years sí hijira ní pé tí máa ṣe déédéé ìgbà tó di 45 years tánàbí jáde láyé sallallahu alaihi wasallam òun náà ni ó tó jáde láyé ṣùgbọ́n tó ti bí ọ̀sẹ̀ bí máa náà a máa ń pè ní Ummu Abdullahi yìí ó ní Ibn Zubair Abdullahi jẹ́ ọmọ Zubair ọ̀kan lára àwọn àgbà sàábé náà ni lára àwọn ọ̀dọ́ sàábé òun ni Zubair wà Zubair yìí òun ni ọkọ Dhatun Nitaq Asma'u bint Bakr Siddiq radiyallahu ta'ala anha Asma'u yìí jẹ́ ẹ̀gbọ́n fún Aisha ọmọ bàbá ni wọ́n bọ̀ tún wọ́n ṣe ọmọ àyá Ummu Roma òun náà ni ìyá ti Aisha radiyallahu ta'ala anha so Abdullahi òun ni àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nígbà táwọn mùsùlùmí ń ṣe ìṣípò padà láti Mẹ́kà wá sí ìlú Madina àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nígbà táwọn fẹ́ wọ Madina wọn ò tí wọnú ibi tí Madina wà lónìí àmọ́ wọ́n ti wọ ilẹ̀ Madina so òun là àkọ́kọ́ ọmọ tí wọ́n bí fún àwọn mùsùlùmí nígbà náà Asma'u bint Bakr Siddiq radiyallahu ta'ala anha lẹ́yìn tí wọ́n bí tán so ó gbélé bá Ànábì sí hànákà rẹ̀ yìí ni pé Ànábì fi támúrò sí ní Ànábì sàlá ń jẹ támúrò ní ẹnu rẹ̀ ó wá fi támúrò sí ẹnu Abdullah bin Zubair radiyallahu ta'ala anhu so ó ìtàn ṣe bẹ́ẹ̀ fáwọn míì náà olóòfà nínú súnnà ni wípé tí abáṣẹ̀ṣẹ̀ bímọ ó dáa ká fi támúrò sí ẹnu rẹ̀ yìí la wá ń pè ní sunnatu tahnik so àwọn àfáà ní pé eléyìí yóò jẹ́ kí ọmọ so kó lè tó nǹkan tó dùn bá wọ ẹnu ọmọ yóò ṣe kí ẹnu rẹ̀ yóò mú fún ẹnu rẹ̀ àwọn àfáà ní pé láti máa múra rẹ̀ kalẹ̀ fún àti lè bá mú ọmú màmá rẹ̀ so Abdullahi bin Zubair yìí ẹnu sọ̀rọ̀ sálàm ṣe àdúrà fún ó sì jẹ́ ọ̀kan lára àwọn sàábí ẹnu sọ̀rọ̀ sálàm tí mujiza nabi yìí ni pé gbogbo àdúrà nabi ń bẹ lẹ́yìn ara rẹ̀ radiyallahu ta'ala anhu òní wọn fi ọmọ Abdullahi náà fi máa ń pe Aisha ní Ummu Abdullahi radiyallahu ta'ala anha ìtàn ìyá ńlá Aisha pọ̀ nínú lẹ́yìn Abu Hurairah radiyallahu ta'ala anha kò sí ẹni tó tún gba hadith tó tún pọ̀ yàtọ̀ sí ìyá ńlá Aisha ìyá ńlá Aisha gba ní tó ń súnmọ́ 1400 hadith látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nígbàtí Abu Hurairah gba tó súnmọ́ 1006 àbí 1007 so yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì kìí ṣe nǹkan tí ó pọ̀ so àwọn àfáà wọ́n sì gbà yí pé ní hadith tí ìyá ńlá Aisha bá gbà wá tó yẹ pé ní ó ní òun ṣe pẹ̀lú domestic affairs sí Ànábì sallallahu alaihi wasallam so a máa gbé síwájú ẹni hadith táwọn mi bá gbà wá àfi àwọn tó tán jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam táwọn jọ wà nínú ilé nítọ́fà ni wípé ìtànàbí ṣe nílé sallallahu alaihi wasallam ojú Abu Hurairah òtò tó bá wá gbàrú hadith bẹ́ẹ̀ wá ní tó súnmọ́ ni wípé ìmọ̀ kó gbà wá látọ̀dọ̀ ìyá ńlá Aisha àbí látọ̀dọ̀ Ummu Habiba àbí kó wá gbà wá látọ̀dọ̀ Ummu Salama àbí kan lára àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam bíbẹ̀ ẹ̀kọ́ kò ní access sí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé Ànábì sallallahu alaihi wasallam Aisha radiyallahu ta'ala anha
lára àwọn sàhábé lẹ́yìn pé ó gba hadith tó pọ̀ wá nínú àwọn sàhábé tó tó mọ fíkíù dáadáa òun náà ni Aisha yàrá Aisha wa radiyallahu ta'ala anha. Kódà ó tún jẹ́ àáfà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábé lọ́kùnrin ráì pa sọ ní jí oní wípé Abdullahi bin Abbas gan kì í sábà sọ̀rọ̀ níbi tí Aisha bá wà tí máa wí ni wípé ibi tó bá wà àwọn ò ní sọ̀rọ̀ mathala mama kamisal farrokh sẹ́mi àdékátá fasahali sayhati wọ́n sọ wípé ní àpèjúwe òun níwájú Aisha ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọmọ adìẹ lẹ́yìn ìyá rẹ̀ tí ìyá bá dún ẹ̀rìkọ́ ọmọ adìẹ náà yóò wí nǹkan tí ìyá bá wí oníbọ̀ bá wọn ṣe rí nù ìtàn bá gbọ́ lẹ́nu ìyá wọn làwọn Aisha náà làwọn náà tún lè wí níta so nídìí eléyìí ibi tó bá wà àwọn ò ní sọ̀rọ̀ so Aisha radiyallahu ta'ala anha nínú àwọn tọ́bánikọ́lọ́hún kẹ́yàn náà tọ́lọ́hún bá kẹ́ òun náà ni wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan wípé ní man ahabbu nnasi ilayka ya Rasulallah ta ló tiẹ̀ nífẹ̀ẹ́ síjú ìrẹ́ Ànábì sallallahu alaihi wasallam pé tọ́ba ní pé mú ẹnìkan o tọ́ fẹ́ràn jù láyé rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ní Abubakar Siddiq sorry Ànábì sallallahu alaihi wasallam pé ní Aisha radiyallahu ta'ala pé Aisha ló ń fẹ́ràn jù sọ wá ní pé wa mina rijal ní àwọn ọkùnrin ńkọ́ Ànábì ní pé Abuha pé bàbá rẹ̀ ni so náà wọ́n fẹ́ pé ní Siddiqatu bintu Siddiq radiyallahu ta'ala anha so ìtàn rẹ̀ pọ̀ nílé máa kà wọ́n yẹ pé ní òní ó gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò àmọ́ lódodo ká mọ̀ nípa yàrá wa Aisha radiyallahu ta'ala anha ó tó bẹ́ẹ̀ kódà ó jù bẹ́ẹ̀ lọ so ẹ̀mí máa bí àwọn ọmọ inú kíláàsì pé ní ẹni tí ń bá ń jẹ́ Aisha àkọ́kọ́ assignment ni pé lọ́kọ comprehensive biography wa nípa Aisha radiyallahu ta'ala anha but should be in summary pé má jò ó pọ̀ rẹ́gẹ́dẹ́ jẹ́ kó jẹ́ summary ni kí wọn náà wá sọ kí ni lesson tó kọ́ látara rẹ̀ so ẹlẹ́mìí tó bá kọ́ dé yóò kà wípé nìyẹn láwọn Aisha láti kékeré ó wá Al-Qur'ani so ó gba àdìsí tó pọ̀ wá wọ́n produce àwọn tó pọ̀ náà àwọn scholars so àbí ni pé kí ni wọn náà fẹ́ ṣe fún Islam wàhálà àti nínú àwọn students wẹ́ pé ní láti course kan bẹ́ẹ̀ tá ń pè ní introduction to Islamic law so wá wà ń fọ̀ láti that level láti fún nírú assignment bẹ́ẹ̀ àríwá pé ní between kó tó parí ọdún mẹ́rin rẹ̀ Ọlọ́run sì ní kó rí Al-Qur'ani ha meanwhile kò wá tẹ́lẹ̀ so látara pé motivation yìí pé ní Aisha tó ń jẹ́ o wọ́n náà máa ń pàtàkì pa Aisha so ló fi dá yìí pé ní gbogbo ọkọ̀ tí wọ́n bá ń jẹ́ tí wọ́n bá ń jẹ́ Aisha tí wọ́n bá ń jẹ́ Khadija tí wọ́n bá ń jẹ́ Asma'u àtàwọn orúkọ tó dá báyìí so ká jẹ́ káwọn mọ̀ mọ̀ nípa rẹ̀ yóò help wọn nínú ẹ̀sìn wọn yóò help wọn nínú ìgbésí ayé wọn. Imam Malik rahimahullah ta'ala wasi'a nígbàtí ń sọ kọ́mẹ̀tì kan wà tó méjì nípa Aisha torí gbogbo alama wípé Aisha radiyallahu ta'ala anha ẹni tá lábì ní kò ń lò ń fẹ́ràn jù àwọn kan wà ń bẹ tí wọ́n ń fi aṣọ ìsìlámù bojú aṣọ ìsìlámù ni wọ́n ń wọ̀ ọ̀tún wọ́n ń wọ aṣọ ìsìlámù lórí kèfèrí ni lórí kófùrù tó plain torí bí bẹ́ẹ̀ kọ́ èèyàn wá ní láyà pẹ́lẹ́ pé ní ẹni tí àrùn ìbò ti pọ̀ tó yìí wọn làwọn kan wá ń sọ wípé ní kèfèrí ni bí kìí ṣe mùsùlùmí kódà nínú Suratul Baqara níbi tọ́lọ́run tó ń sọ wípé òun bá Musa sọ̀rọ̀ pé inna la ya'murukum an tadhbahu baqara àwọn táwọn wí wọn ní pé Baqara táyẹ pé wọ́n dún níbẹ̀ ń pa Aisha radiyallahu ta'ala anha ta'ala Allahu an qawlihim 'uluwan kabira wa qatalahumullahu anna yufakun àwọn wọ̀nyí àwọn là ń pè ní Shia Rafida orúkọ wọn pọ̀ Shia Rafida Ithna Ashariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú òdò òyìnbó wọn ń pè ní Shaitisi so àwọn ni lẹ́yìn Hussein ọ̀kan lára àwọn ọmọ àlí pé Fatima radiyallahu ta'ala anha Fatima tó jẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ àkọ́bí àbí ẹni tó gbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam náà ọmọ rẹ̀ ọmọ kan ṣoṣo tó gbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam náà ń pè ní Fatima yìí bí ọmọ méjì fún Ali radiyallahu ta'ala anhuma ọ̀kan ni Hasan ọ̀kan ni Hussein Hussein yìí òun àti Ali àti ọ̀kan lára àwọn sàábé wọ́n jẹ́ mẹ́ta àwọn péré yìí ọ̀la àwọn tá ń pè ní ṣé àgbà wípé ní wọ́n jẹ́ mùsùlùmí gbogbo àwọn tó kù Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọ́n máa ń làánà rẹ̀ ni Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wọ́n máa ń làánà rẹ̀ ni kódà Usman àfi Ali nìkan bàtà àkọ́kọ́ máa ń kà nínú ìwé ìtàn
a máa ń rò wípé bóyá wọ́n máa ń parọ́ mọ́ wọn káwọn yẹn máa ń parọ́ mọ́ wọn ni ṣùgbọ́n etí tèmi gangan foyè etí gbọ́ nígbà tá a fi wà ní Medina táwọn máa ń ṣe hajj a wà ní ìsìlẹ́ǹsì ọ̀pọ̀lọ ló pọ̀ but méjì nínú wọn ọ̀kan bẹ tí nígbà táwọn ti àràfà bọ̀ wá sí Muzdalifa à ń bọ̀ wá sí Mínà bọ̀ tá a dùn ní Muzdalifa báwa ṣe ń wábi tá a dúró sí nípa wípé kò sí tẹ́ǹtì ní Muzdalifa yóò kàn tẹ ibi tí yẹn bá dán lẹ́yìn ó sùn bí tá a ṣe ń lé ẹni wa báwọn ṣe dénú wọn ṣáà wọn tẹni lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ wa bí ó mọ àìlè pẹ̀lú etí mi méjèèjì la nígbà táwọn ń pe irun tó ń pe irun ashadu nígbà táwọn ṣe ashadu an la ilaha illallah ashadu anna muhammad rasulullah àwọn òfin kún pé wa ashadu anna aliya waliyullah so eléyìí mo gbọ́ fi ti ara mi tí è ṣe pẹ̀lú transmission so ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ń kírun yìí táwa tẹ́mi gan rí níjọ́ náà lọ́hùn kọ́dà magribi bá mọ́ mi lọ́wọ́ magribi táwa fẹ́ kí mi ò rí kí torí pé mi ò ń wòran ẹni tó wá yanilẹ́nu ni wípé ẹni tó ṣe ìmáàmù fún wọn níjọ́ náà kò kankan kò wí kankan tayọ pé ní ó kàn demonstrate physically ó dúró ẹnìkan ló gbé speaker mobile speaker tó máa ń gbé kábíyà òun ló gbé fún lọ́wọ́ èyí ń tọ̀hún megaphone èyí ń tọ̀hún ní nkafatia èyí ń tọ̀hún ló ka sóra ńgbà ó ka sóra tán ìmáàmù ń rùkú èyí ń tọ̀hún ló sọ pé Allahu Akbar ìmáàmù dìde gbogbo tí ìmáàmù sáà ṣe ń tọ̀hún ní wì òun ló sálámà so bàtà wa parí ẹni tó wá jẹ́ tó wà nínú caravan committee tó máa ń pè ní Wizaratul Hajj Ministry of Hajj and Islamic Affairs wọn làwọn bá la tẹ̀lé ẹni tó wá jẹ́ head scholar àgbà wọn lè bá wípé ní níta marini wọn ní pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kírun ẹsẹ̀ wá sí fún wọn wọn ní pé ní fanadaw wala tahina manas àwọn eléyìí ti kọjá ìdẹ́sẹ̀ wá sí fún so nta fi táyé sheikh Muhammad bin Salih as-Suhaimi nta fi comment ní pé ní fanadaw aya nǹkan suratul aya Quran ni fanadaw wala tahina manas pé kò sí kankan tẹ́lẹ̀ wí fún wọn so yún oṣù lẹ́yìn náà ìkànnà tó ń ṣẹlẹ̀ later that was around 1996 so he accidentally ẹni tó jẹ́ bí ambassador Iran ní Nàìjíríà gbà náà aṣáàtúnpàdé nínú tẹ́ǹtì nínú Masjid Khaif ní Mina so pẹ̀lú lẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ ó sáà padà mọ̀ ó invite pé tí n bá ó ní pé sórí gbogbo ọmọ Nàìjíríà mo ti wá so ó ní tàbá dé Nàìjíríà kí n wá sí embassy àwọn ní Iran pé ìwọ sí Nàìjíríà lọ́n gbé ní oníbẹ̀ tániwọ́ olóò ní ambassador Iran sí Nàìjíríà so meanwhile àwọn insult mi ti wá tẹ́mi ti because hatred tó wà lọ́kàn so ọ̀sán ní mọ́lí mi ò ní wá later ọ̀sán àpàrà pé kí n wá so ìyìn ní intention àti lọ́bọ̀ tí mo lọ sí Èkó ń jọ̀hún brother mi ń ṣiṣẹ́ ní Èkó hotel nígbà náà kò jìnnà sí ó wà ní vicinity ibi tí so but ká tó lọ ní láti Mínà mo tún fún mi pé ní kó fún mi ní àdéhùn tó bá táwọn kà nípa àwọn náà ní àwọn tó jẹ́ core books wọn yẹ katira àti tiwa níta ń pè ní Bukhari àti Muslim náà ní titi wọn hàn lọ́dọ̀ titi wọn tó represent Bukhari àti Muslim mo ní àbí tó bá lè fún mi wá ní pé náà pé tíra ń pé property government rà nípa àwọn release ẹ̀ mo tó bá ti lè release ẹ̀ pé mi náà ò ní wa mi ń wẹ̀ mí náà ti máa yẹ pé ní nǹkan tá a kọ́ wa náà nù pé a lè rí bá ti ní Jamiu Islamiyya wa ìwé wọn photocopy ẹ̀ náà ò ní original copy ní Islamic University library wa kò sí ń bẹ́ẹ̀ so wọn bí pé mamnuati àwọn unwanted books tí a bá fẹ́ ka gan àwọn ó tilẹ̀kùn máa yàn ó ń lé àwọn postgraduate students ẹ̀ máa ń gbà kọ́wọ́ inú section so bí n pé postgraduate tí èèyàn jẹ́ ń gbà wọn ló jẹ́ kéèyàn náà fani àti rí photocopy làwọn náà rí so wọ́n ṣáà later ọ̀sán àgbàdo pé ní ó fún mi ní síra yìí láti fẹ̀ntáìsì mi eventually pàtàkì Nàìjíríà ọlọ́pàá kádàrá pé mo wọ bẹ̀ bàtí mo wọ ní embassy but I can't believe what I was saying also tóbi gẹ́gẹ́dẹ̀ sọ wá ní pé àwọn máa ń show fíìmù fún àwọn ọmọ mùsùlùmí ní every week nígbà náà so Mahjuba magazine kan mẹ́tí máa ń jáde ní jọ̀hún Mahjuba so bàtà náà kékeré táwọn náà ti làwọn náà máa ń gbà ó dáadáa constant customer kò sí wọn lè mọ́sán díẹ̀ lóṣooṣù àtàwọn tíra mi so ní kúkúrú ni wípé wọ́n wá Al-Kafi Al-Kuneni àtàwọn tíra mẹ́ta lọ́wọ́ tàbí mi jọ̀hún tán jẹ́ principal books wọn sọgbàtà padà ká ọ̀pọ̀lọpọ̀ nǹkan kàtà ń rò wípé ni wọ́n ń parọ́ mọ́ wọn ni wà lẹ́wà ń bẹ̀ náà tíra yìí àwọn wàyí láti ìpè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn sàábí Ànábì sallallahu alaihi wasallam àwọn tọ́lọ̀ sọ wípé ni laqad radiyallahu anhum so
so kẹ́nìkan máa láyà kó máa ṣépele wọn so pàápàá jùlọ ìyá wa Aisha yìí so ohun tí ẹ ó dáhùn lọ́wọ́ ẹ̀ tó bá ní pé Aisha so ẹni tí tó jẹ́ ká sọ nípa Aisha díẹ̀ ọ̀nà pé bó sì wálé lọ́lá tó yìí náà a sì nínú àwọn tó yẹ pé tí wọ́n ń fi aṣọ mùsùlùmí tí wọ́n fi ń bojú tó yẹ pé ní iná ní ń bẹ lábẹ́ rẹ̀ so Imam Malik ní wípé ní laysa liman la'ana sahabiyan hadhun fil Islam ìwọ̀n ò ní ìpín kankan nínú Islam kódà tábà ń pín bóyá alógun ni a wá jẹ ọ̀rọ̀ dàbí kankan Imam Malik ní ẹgbẹ̀rún fún wọn so later gbogbo alamul Islam nígbà tí mùsùlùmí ti ń control world so stand wọn náà nù títí tó dòní ìtàbá ti rí ṣíà so àgbọ̀dọ̀ fún wa ní nǹkan kan tẹ́lá kan bí wọ́n pè ní ìfún gbogbo náà alẹ́ padà ká lillahi thumma litarikh ní orúkọ tíra lillahi thumma litarikh for the sake of history and for the sake of Almighty Allah Dr. Musa al-Musawi òun ló ṣe tíra àwọn mẹ́ta ni Khomeini Musa al-Musawi àti Isa al-Isawi so Khomeini òun jẹ́ láti Iran but Musa al-Musawi àwọn méjèèjì ọmọ Karbala ni wọ́n so wọ́n jọ bẹ̀rẹ̀ revolution Iran ni so but later méjèèjì wọ́n padà repenti so Sheikh Musa padà ṣe tíra kan yẹ pé ní for moderation people of Shia pé káwọn moderate principle wọn so àwọn méjèèjì wọ́n try àti pa wọ́n pa ẹyin sá wọn rí yẹn pa bọ̀tọ̀ ọlọ́run jẹ́ ká rí Musa al-Musawi pa so ṣe wọ́n rà ìpọ́sí mẹ́ra títí bọ̀ ṣe ti tíra wọn lillahi thumma litarikh very small book ni but ó wà wọ́n ti di render as English language so rà bí pé wọn kàn ṣe sí Yorùbá ẹ̀tàn ìfisẹ́ sí Yorùbá nfẹ́ rúṣọ wọn ti ṣe sáwúsá torí pé àwọn Haúsá máa ń káràmásìkí language wọn ju Yorùbá lọ àkó Yorùbá so n tó fi wà ní Yorùbá nfẹ́ rúṣọ pé wọ́n ti ṣe sí Haúsá náà but mo short pé ó ti wà ní English language so abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́nkọ́lá nǹkan máa jẹ́ kí wọ́n ká nù so ó sì ní ìdí ká mọ̀ nípa àwọn people because wọ́n wà ní àwùjọ wa pàápàá jùlọ ní kéfìtà wà yìí sọ́ra pé lára àwọn centers wọn Nàìjíríà kéfì wà nínú wọn so wọ́n sì wà ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi wọ́n wà ní Jamiul wọ́n wà ní university wà ní Unsuk ìbàtàn wọ́n wà lára àwọn tá à ń kọ́ náà student wa so wọ́n sì wà lọ́wọ́ oríṣiríṣi àwọn mayata wà ní FMC so wọ́n wà níbẹ̀ dáadáa so ní FMC wa àtàwọn oríṣiríṣi ibòmíì náà so láti sọ̀rọ̀ akọ́lọ́nkọ́ lákànṣó rẹ̀ kó sàlékún àánú ẹ̀ fún wa. Biography yàn lawan radiyallahu ta'ala anha òun náà nù hadith yìí yàrá tó wá gbà wáyé hadith ńláńlá ni tó sọ wípé ní man ahdatha lafzu ti Bukhari àti Mùsùlùmí ni wípé ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu ẹnikẹ́ni tó bá dá àdáadáalẹ̀ kan tó introduce new thing nínú àfíàsí wa pàánà sọ̀rọ̀ sọ́lá ń ṣe wí nínú àkọ́kọ́ nù nínú fi amrina hadha yìí ni pé nínú àfíàsí wa yìí àdásọ̀rọ̀ sọ́lá ní pé ní àwọn onígbà lọ́wọ́ ẹ̀ nínú Islam yìí ni pé kò ní máa jẹ́ iṣẹ́ ẹ̀sìn tí yóò gba láàdá sí man ahdatha fi amrina these are our affairs wọ́ọ̀dù ti àkọ́kọ́ nù wọ́ọ̀dù tẹ̀lé kejì man amila amalan laysa alayhi amruna fahuwa raddu ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tó yẹ pé ní kò sí authority ànàmùsàlá níbẹ̀ ọlọ́run ò fàṣẹ sí ànàmùsàlá náà ó sì yọ̀ǹda irú ẹ̀ ànábì ní pé disinti náà ni a dá padà sí hadithu yìí àwọn afá àgbà yìí pé ẹ̀rí pé tá a bẹ̀rẹ̀ hadithu yìí innamal a'malu binniyat adapọ̀ àwọn hadithu mẹ́rin kan táwọn afá ní pé ní orí wọn ní Islam dúró lé lórí innamal a'malu binniyat òun regulate iná àti wa ní pé intention wa àníyàn wa sọ́lọ́n jẹ́tà bá ń ṣe yálà ẹni tí ń kírun ṣe irun tí ń kírun torí ọlọ́run bá ní àbí torí èèyàn àwọn olè mọ ọlọ́run nìkan ló lè mọ sọ ọlọ́run jọ jẹ ilé ìta fẹ́ kà yìí òun yóò sọ fún wa nǹkan tá à ń ṣe physical appearance wa bàbá tiẹ̀ mọ́ ti ń bẹ náà níyàn sáré lágbájá pé alágbájá àlìmọ́rì mọ́sálásí làkàṣègbè kò lè má àmọ́sábà àrọ́wọ́ ẹ̀ ní gbogbo ọdọọdún àrọ́wọ́ ẹ̀ lọ́dún yìí sí òsí láti mọ̀ pé bóyá recession ó ti affect ẹ̀ náà ẹ̀yìn pé àrọ́wọ́ ẹ̀ lọ́dọọdún fún zakati pọ̀tó ló dé ọdún yìí kò àrí envelope àwọn ìpè so eléyìí tá a lè jọ́ọ̀jì ni so lẹ́yìn náà innal halala bayyinun hadithu mi ní tó náà ń bọ̀ wá àtàwọn hadithu tó pọ̀ eléyìí wá ó ní ń ṣe pẹ̀lú nǹkan tí tá à ń ṣe láyé wa
anabi ní pé sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ nínú àlámọ̀rí títí wa yìí, inú ọ̀rọ̀ wa yìí, inú àbíàsí wa yìí, táwọn àwọn anabi sallallahu alaihi wasallam tí ò yọ̀ǹda sí, tọ́lọ́run yọ̀ǹda fún nígbà iṣẹ́ náà lọ́wọ́ rẹ̀. Ìmáàmù an-Nawawi rahimahullah ta'ala wasa nínú tírà rẹ̀ Minhaju fi Sharh al-Muslim nígbà tó ń sọ ìtumọ̀ hadithu yìí, ó ní hadithu méjèèjì yìí ìtumọ̀ kankan náà ni, àmọ́ ìkan nínú wọn, nínú àwọn wọ́ọ̀dì méjèèjì yìí ó wà more inclusive and exclusive ju ìkan lọ. Òun náà ní ẹlẹ́ẹ̀kejì, torí ẹni tó bá láìkì yẹn jíjà tó lè jiyàn dáadáa, ó lè fẹ́ escape àkọ́kọ́ tánà bí pé man ahdatha ẹnikẹ́ni tó bá introduce nípa èmi kan ṣe ní o, èmi kọ́ ni mo introduce rẹ̀ o. Salatul Fati èmi ìsànà pé èmi kọ́ mo hún, èmi kan ṣe ní. So hadith ohun díà fọ kò kóhun sínú tánà bí ní pé man ahdatha ẹnikẹ́ni tó bá initiate tó introduce, and òun sì kọ́ ló introduce, òun kọ́ ló initiate rẹ̀, ẹnìkan ló introduce rẹ̀, ẹnìkan ló initiate rẹ̀. So therefore man ahdatha kò applicable lórí rẹ̀. Ọ̀tẹ̀lẹ̀ kejì gẹ́gẹ́ bá ṣe sọ wọ́n wà more inclusive and exclusive. Òun àtẹni tó introduce o àtẹni tó ń dogmatically follow gbogbo wọn ló kó sínú. Man amila ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí nínú àkọọ́lẹ̀ àwọn mùsùlùmí, wọn ò dá iṣẹ́ ń padà sí irú ẹni bẹ́ẹ̀ ní lọ́rùn. So eléyìí àdìsí méjèèjì yìí òun ni àwọn èèyàn ló máa fi ń jọ́ọ̀jì ń tán pè ní bid'ah, that's unlawful innovation nínú sharia, innovation, unwanted innovation, àdádálẹ̀ tí Islam ò faramọ́ ọ̀nà ń pè ní bid'ah. So yìí náà fi ń jọ́ọ̀jì pé ẹni bid'ah, so n ta nígbà ní pẹ̀lú hadithu míì tàbí sọ̀rọ̀ sáwọn sọ wípé ní wa iyyakum wa muhdathatul umur fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin finnar. Ẹ̀rí gbogbo Ànábì sallallahu alaihi wasallam ṣe tòónù pé Ànábì fún wa lára pé ká ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan táwọn èèyàn ó máa dáadáa lẹ̀ wa muhdathatul umur, òun náà ní Ànábì rí fáàsì pé ní man ahdatha fi amrina hadha. Ànábì ní pé ká ṣọ́ra o, ń fún wa lára pé ní tó bá padà pẹ́ gẹ́gẹ́ bá nìkan Ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn kan pé ní fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira, ẹni tọ́lọ̀ bá ní kẹ́mi rẹ̀ ogun náà tí ń bá sọ̀rọ̀ ọjọ́ náà lọ́hùn, àbí ẹni tọ́lọ́run bá ní kí ó wá nígbẹ̀yìn ìsìláàmù náà, ẹni tọ́lọ́run pẹ́ ni yóò rí àwọn oríṣiríṣi nǹkan. wọ́n ní pé fa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di addu 'alayha bin nawajiz. So ẹni tọ́lọ́run pẹ́ ní iyyakum wa muhdathat al-umur, ká ṣọ́ra pẹ̀lú àwọn àdádálẹ̀. Fa inna kulla muhdathatin, gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ bid'ah, that's 1 + 1 2. Fa kulla bid'atin dalalah, gbogbo tí ń bá ti ń jẹ́ bid'ah dalalah ní àánú ni. Fa kulla dalalatin finnar, gbogbo tí ń bá ti ń jẹ́ àánú wọn ò ní ibùsárísì kan tayọ iná ni last resource wọn. Ọlọ́run kó wọlé àkàyọ̀ kó sọ wà níbẹ̀. Imam Ibn Abdul Barri rahimahullah ta'ala wasa nígbà tí ń túmọ̀ hadithu kan náà tó náà jẹ́mọ́ bid'ah, hadith náà sọ̀rọ̀ wáyé pé ní ana furtukum ila al-hawd, ana furtukum ila al-hawd. Ànábì ìgbà tí ń tó fẹ́ jáde láyé lára àwọn àsọtẹ́lẹ̀ tó sọ fún wa ní pé ní ó lóun fẹ́ òun lọ, but òun lè dúró dè wá níbi hawd yìí, ni pé àbàtà àlìjánná tọ́lọ́run fún ẹ̀sán tọ́lá níbi inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar inna sha'niyaka huwal abtar. Omi ní odò kan ní tó yẹ pé ní abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ lápapọ̀ rẹ̀ gbogbo ayé kọ́lọ́pọ̀ jẹ́ ká mọ̀ níbẹ̀, àtàwọn òbí wa àtàwọn olólùfẹ́ wa àtọrọmọdọ́mọ wa àtàwọn ọmọ wa. Ànábì ní pé òun lè dúró dè wá níbi hawdun. Wọ́n á ní pé wa iyyakum alaykum an la tudhadu anni, àmọ́ ẹ ṣọ́ra yín o, wọ́n á rí pé ní wọn ò wá ní jẹ́ kẹ́ ẹ rí ọ̀dọ̀ mi dé tó bá dàsìkò tẹ́ ẹ nídìí kẹ́ ẹ débi omi o. Ànábì ní pé àkíní wa mú wa tani ó láyàláyà tí ó blọ́ọ̀kù wa tí ò ní jẹ́ ká dọ́dọ̀ rẹ̀. Ànábì ní pé bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti fi hàn wọ́n gbà tó fi ṣe lánàá àkọ́tọ́ láwọn fi kánábì orí ni pé Ànábì sọ pé ní tó bá dijọ́ náà wọ́n máa wọ́n àkàtọ́ pé ní lágbájá mùsùlùmí ni wọ́n kú sí, wọ́n á pẹ́ bẹ́ẹ̀ ni fa innaka kó wọn àtọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ ṣe ìsìpẹ̀ wọ́n ní pé kó wọn má ṣìpẹ̀ o, fa innaka la tadri ma ahdathu ba'daka. Àwọn tó ń wò
àtọwọ́ kò láyé tán ọmọ tí wọ́n tádán wò wọ́n dán mẹ́wàá wò lẹ́yìn rẹ̀ so therefore wọ́n dá sí o Ànábì ní pé ọ̀nà àtọ́ pé ní suhqan liman baddala dina Muhammad ògóǹgórí èpènù suhqu ni pé bígbà tá a bá ní pé sèháàkù gbà tán bá tí wọ́n bá lọ ìlú bọ́ so ó kọ́kọ́ wà ní iṣu lẹ́yìn tán sáàgbó pẹ́ wọ́n sáà lọ tán àti wọ́n á kù kò sí tí ìbá yẹ pé ní kún fàyà kan ọlọ́run ọba kò lè papọ̀ mọ́ láíláí suhqan ìparun kó máa bá ẹni tó chẹ́ǹjì ẹ̀sìn wa Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn òun àwọn afáàmù sọ pé nínú nǹkan tó nira jù tó le jù kódà ó fẹ́ le ju kèfèrí lọ kọ́lọ̀ kó sọ à ń bẹ̀ bídíà ni because kèfèrí ó hàn pàmbélé tàbáyà nìkan ní ìsìn tó wọ lẹ̀kẹ̀ tó wọ ìrùkẹ̀ rẹ̀ tó mú ajá lọ́wọ́ tó wá wọ mọ́sálásì gbogbo apátápàá pé ní àsám àdìdì tó rà mọ́ pé lélẹ́yìn kófúrú bà wáhù ni àmọ́ tàbáyà nìkan tó wọnú lé ní ìsìn tó jòkó bóyá kìíní kan ló mú lọ́wọ́ náà ó sàtọ̀ fún kalẹ̀ fápẹ̀júwe àbí kò tẹ̀ tàtọ̀ fún kalẹ̀ àtàwọn tó fà á ọ̀pọ̀lọpọ̀ adé sentiment pẹ̀lú ẹ̀ ó wá tó mú nǹkan míì tá a máa rò wípé ní àbí eléyìí bóyá rédíò kan ló gbé lọ́wọ́ ni bóyá káńtà ló gbé lọ́wọ́ ni bóyá nǹkan míì ló gbé lọ́wọ́ ni nímọ̀ wípé ní òun fọgbọ́n stage àwọn aburú kalẹ̀ ni meanwhile bídà sí ló ti ń so accommodate ẹ̀ ní lè torí kò hàn sí wa wọ́n wá pé ní bídíà òun ló baridul kufuri ni wàá yẹ asrau tariq ila nar on expressway tó yá sí iná jù kọ́dà ó yá ju kufuru lọ òní bídíà bàbá máa ń fún alára pé àfi kéèyàn ó sọ́ra dáadáa kúrò níbi bídíà bóyí ó ṣe bó ṣe wá tún yìí tá a gbàdà sọ́ra yìí hadith yìí ọ̀nà mẹ́ta òun náà ni àwọn àbámà wa ń gbà ṣe àlàyé rẹ̀ a rí i pé ìkíní kejì wọn ọ̀kan ní fi amúrinà hàdà nínú ọ̀rọ̀ wa yìí ní pé inú ẹ̀sìn wa yìí ìkan ní man amila amalan laysa alayhi amúrùnà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ wọ̀táyé ò sí àṣẹ wa lórí iṣẹ́ òun tẹ́ kí wá ní iṣẹ́ òun kí ni iṣẹ́ òun that's question àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tàbá wá mọ iṣẹ́ náà tani pé tàbá sọ àlàyé papá àwọn àfa pín iṣẹ́ òun sí méjì ìkànnù wọn méjì náà pín sí náà ní wípé ní ìbàdàtú wà àdàtú ìbàdàtú wà àdàtú ìbàdà ni ntà ń ṣe tó ń jẹ́ ìjọsìn yìí ni pé gbogbo ntà ń ṣe níṣẹ́ tápé láàrin àwa àtọlọ́wọ̀n ọba wa ló wà gbogbo eléyìí ìbàdà ni opposite rẹ̀ ni àdáàtù níta ń sọ pé ní norms wa ni culture wa ni tradition wa ni wọ́n pé ní tradition ni àṣà wa standi Islam sí àṣà mẹ́ta náà ni nígbà tí Islam dé tani sọ̀rọ̀ tọ́lọ̀ ọ̀ràn níṣẹ́ sẹ̀mẹ̀gbẹ̀kan ló ti dìde nílùú Maka àwọn náà ní àṣà wọn tí wọ́n ń ṣe ọ̀nà mẹ́ta òun ni Islam gbà tírìtì àṣà ọ̀nà àkọ́kọ́ is either total condemnation intention yìí látòkè délẹ̀ kò da ìpátì ọ̀nà ẹ̀kejì moderation ìpè eléyìí tá à ń ṣe yìí náà pẹ́ ó lè ní ọ̀nà ó lè da àmọ́ bẹ́ẹ̀ sí ń gbà sí yìí kò da ẹ̀ correct rẹ̀ ó di méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta acceptance in its totality bí bá ṣe ń ṣe ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti Islam ṣe endorse ẹ̀ so gbogbo tá ń pè ní àṣà bí Islam bí ó ṣe tírìtì àṣà mákànù and bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni gbogbo àṣà ìlú kọ̀ọ̀kan àṣà Yorùbá àṣà Haúsá àtàwọn míì náà láti tírìtì ẹ̀ náà nù so ìyóhun a padà ṣàlàyé insha Allah ta'ala lẹ́yìn ìtẹ̀síwájú díẹ̀ sí ní pé ní àṣà then ìtawá pè ní ẹ̀sìn náà àpá ti pín sí méjì nísìn ìtàpè ní ẹ̀sìn náà ọ̀nà tó wá pín sí méjì torí níbi ẹ̀sìn nìkan láti lè rí bídíà níbi àádá à lè rí bídíà rárá bí tí wù kọ́ lè mọ̀ ṣé gbogbo ẹ̀sìn náà wá ní bídíà tó wá wọ̀ àbí kìí ṣe gbogbo ẹ̀sìn náà ní bídíà wọ̀ àwọn àfáà tó wá pín lẹ́yìn náà nípa wípé ní
àwa mùsùlùmí gbogbo ń tà ń ṣe pátápátá ẹ̀sìn ni torí tá nàbí fún àyìnpé sallallahu alaihi wasallam pé ní ajaban li amri kulli muslim inna amrahu kullahu khair mùsùlùmí ọlọ́mọ̀sẹ̀ ó àdáṣọ́lá sáà nípa ọlọ́mọ̀sọ̀rẹ́ fún wa gbogbo àlámọ̀ràn pátápátá tó kéde lẹ̀ oore ni gbogbo ẹ̀ yìí ni pé ẹ̀sìn ni oore ni ní tá máa fi sórí rẹ̀ látara rẹ̀ ni tó máa sì pé ẹ̀sìn náà tọ́sí gbogbo táwa ń ṣe à ń rìn à ń jẹun à ń wọṣọ bá a ṣe jòkó yìí náà lára ẹ̀sìn ni ṣé gbogbo ẹ̀ náà wà ní bídí àwọ̀ ni àbí kìí ṣe bẹ́ẹ̀ pàtàkì pé no kìí ṣe gbogbo ẹ̀ àtúnwá fọ́dà pín ìbádà náà sí méjì àwọn pàǹkà ní pé ibadatun ghayru ma'qulatin ma'na wa ibadatun ma'qulati ma'na àkàn yẹ pé ní ìbádà tó yẹ pé ní kò sí bádà tí ò wà reasonable yìí ni pé tí ò bá làákàyè mu but àwọn kan tó yẹ pé ní alimá lè comprehend kí ni rationale behind the legislation wọn ìtura ni pé ní bá a ṣe pa alákọ̀ọ́lẹ̀ nù ká sí apply ká implement ẹ̀ bẹ́ẹ̀ láì béèrè ìbéèrè kankan fún àpèjúwe ọlọ́run ní ká kírun kí ló dà fi ń kírun ẹni lè dáhùn question àtàbà kírun náà ni lẹ́yìn rẹ̀ ọlọ́run ní ká kí àsùbá rákà méjì ká sì kéwú jákè ká kí àyílà rákà mẹ́rẹ̀ẹ̀rin ká kéwú jẹ́jẹ́ ká kí asri rákà mẹ́rin ká kéwú jẹ́jẹ́ ká kí magrib rákà mẹ́ta méjì àkọ́kọ́ àkéwú jákè ìkan ẹlẹ́kẹta àkéwú jẹ́jẹ́ ìṣáì rákà mẹ́rin méjì kéwú jákè méjì kéwú jẹ́jẹ́ ká béèrè pé kí ló fà eléyìí gairu ma'qulatil ma'na a gbọ́dọ̀ béèrè rẹ̀ so lára àwọn articles of faith ló wà walladhina yu'minuna bil ghaib àná sọ̀rọ̀ sálàm kò ṣàlàyé fún wa àwọn sàbí ò sì béèrè pé kí ló fà òun ó sì ṣàlàyé so àìṣàlàyé rẹ̀ tó máa ní pé ní kò kàn wá àwọn afáàmà ń pè kíní kan ní pé ṣé pé hunaka ashiya al-ilmu biha jahlun wal-jahlu biha ilmun wọ́n yẹ pé ní kéèyàn kó mà àìmọ̀kan ni kí ni kàmá dín wọ́n yẹ pé ní òun mọ tá a fi ń kírun rákà méjì tá a fi ń kéwú jẹ́jẹ́ ajá fi ń kéwú jẹ́ kí bá ṣe káwọn kó ló ń mà ẹ̀dá dìde wájú ẹ̀ pàlẹ́ ìmọ̀kan lélẹ̀ níta náà bí yóò mọ̀ tá a sàbí yóò mọ̀ sí òun ní wàá mọ̀ tí wọ́n ní pé aláìmọ̀kan ni so irú eléyìí wọn àwọn pé ní al-ilmu bihi jahl kí yẹn ló mọ àwọn àìmọ̀kan ni wal-jahlu bihi ilmu kí yẹn má mọ̀ nǹkan ní ìmọ̀ dáadáa pé akíní tá a fi jọba pé àwọn aláìlá àdìrí àwọn eléyìí gan olóní mímọ̀ tó yẹ ká máa gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ so àpèjúwe ibadatu ghayru ma'qulati ma'na tá a tí ò lè yé wa tẹ́lẹ̀ gbogbo tá a máa ti ń pè bẹ́ẹ̀ tá a tó bá rí báwọn bá ṣe káwọn àtàwọn tó rí bẹ́ẹ̀ òní bídí àwọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé làwọn fà pé ní al-aslu fil ibadati al-hadhr ibadatu ghayru ma'qulati ma'na tí ò yé wa tí wà ní pé ní kárẹ́tì kí n lọ́lọ́run wí kí ànábì wí ká ṣe bẹ́ẹ̀ khudhu anni manasikakum gẹ́gẹ́ bí hajj ànábì ní pé sallu kama ra'aytumuni usalli ṣùgbọ́n eléyìí ń tá a lè dọ́gba sí ń so ibẹ̀ ní bídí àwọ̀ ẹni tó wá lóun wá dọ́gba sí òun ni ànábì sálà ń wí níbí àmọ́ àwọn ìbádàtù tó pé ní ma'qulati ma'na tó pé ní ó possible a lè comprehend the reason wọn so ìyí ni ó sì jẹ́ kó máa change àwọn yíyún bídí àwọ̀ ọ̀nù wọn àwọn mímọ̀ sọ wípé ní gbogbo tí máa ń jẹ́ arkan Islam márààrún lára irú ẹ̀ láti chúùsì àkágá kó máa fi jẹ́ benchmark yóò padà máa ní àwọn problem ní ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá sì ní bá má pèjú yìí wa gbogbo àlàmà wípé ní zakat lára arkan Islam márààrún ló wà walakin hal hiya ibadatun ma'qulatun ma'na am ghayru ma'qulatun ma'na fi al-haqiqa hiya ma'qulatun ma'na ìbádà tí yìí ṣe orígun ni but kì í ṣe pé ní bóyá kọ́ ìbádà gẹ́gẹ́ bí àpèjúwe láti má níbi ìran ni òun a lè comprehend kí ni rationale kí ni wisdom behind the bí wọ́n ṣe ṣe fàpèjú ọlọ́run ní ká yọ zaka ó sì sọ nǹkan tí àwọn articles àwọn zakatable wealth ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa àwọn zakatable wealth ń súnà wá dé ojú kó yíwá yí pé ní ìntòfàtọ̀ yí pé ní wọ́n máa ń yield wọ́n máa ń generate wọ́n máa ń appreciate
òun náà ni tó túmọ̀ sí pé ní any money tí ìbá ti appreciate kì í zakatable money. That's number one. Then àwọn legal recipient zakati náà ọlọ́run identify wọn ó is reason fún wọn. Then àwọn tí ó yọ àdìgbò eléyìí ntí a lè comprehend ni òun náà ló wá fàáyẹ pé ní lónìí fàpèjúwe àwọn kankan mẹ́ta pé ní àná sọ̀rọ̀ ò mention wọn yí pé ní they are zakatable property but lónìí àwọn yẹn ti extend the obligation zakati sórí wọn nígbà tí àkókò ti máa torí ntọ́lọ̀ bá fi ṣe zakati lọ́rùn àyàn a sì rí pé torí tá fi ṣe zakati lọ́rùn àyàn níbi eléyìí níbi àwọn eléyìí náà so therefore àyàn zaka wọn fàpèjúwe kéèyàn ó ní company ilé iṣẹ́ àná sọ̀rọ̀ wọn sọ wípé ní káyọ̀ zaka rẹ̀ kéèyàn ó ní oko ẹni tí ń dáko tó kù rẹ̀ sì pọ̀ rẹ́gẹ́dẹ́ gbogbo dairies yúgọ̀tì ní nǹkan ní iwẹ́ ní ẹ̀fọ́ ní potato oríṣiríṣi nǹkan báwọn kò sínú tẹ́nu sọ̀rọ̀ sálà pé ká kọ pé ká máa yọ zaka wọn. àwọn sọ̀rọ̀ sálà ń tòlótòló kò ní ká yọ zaka rẹ̀. àwọn rí i pé lónìí tánàbí ká yọ zaka ẹ̀ ní ràkúnmí màálù àgùntàn ewúrẹ́. àwọn rí i pé àárí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé ní tòlótòló tí wọ́n ní gan lóko owó tí wọ́n generate lára rẹ̀ ó ju tí ọ̀pọ̀lọpọ̀ tó ní ràkúnmí gan lọ. àtúwá ní pé ẹni tó ní ràkúnmí tí gbogbo tó ní kò worth more than less than 100 million naira. àti ẹni tó yẹ pé ní ti tòlótòló oko rẹ̀ ó worth 1 billion naira ká nípa tòlótòló ọ̀ ní zakawo nítorí kàwá ní pé owó ní ràkúnmí nìkan náà lọ dáná kàwá zakawo ní pé àìpé no ní sẹ́ríà mi ni pé ẹni ìwé tó bá ti ń jẹ tó bá ti appreciate ayọ̀ zaka rẹ̀ onítòlótòló náà àgbà zaka lọ́wọ́ rẹ̀ tó bá nípa ẹ̀fẹ́ máa ṣe bídíà nù man ahdatha fi amrina hadha ma laysa minhu ànípa ọ̀ṣẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé eléyìí ò níbi àìbádà tó ghayru ma'qulati mana eléyìí àmọ̀túnmá rẹ̀ láti ọ̀rọ̀ táwọn kọ́ wa gbogbo ohun tó bá ti rí báyìí o láti bí síbí bó ṣe rí ni láti bí síbí bó ṣe rí ni àti pé láti bí síbí yìí wà náà kó sínú rẹ̀ kí a fọ zaka rẹ̀ so àrí ọ̀rọ̀ àpè lẹ́yìn ó ti clear ìyàtọ̀ láàrin ìbádà tó ma'qulati mana wa ghayru ma'qulati mana so pẹ̀lú ọgọ́ látọ̀ àṣàlàyé náà yìí pé ní even ìta pè ní ghayru ma'qulati mana gẹ́gẹ́ bí ìrun ni àtàwọn tó tún rí bẹ́ẹ̀ tó wá pé ní tiwa ni pé kákan ṣáà apply ẹ̀ ká implement ẹ̀ òun ni ọ̀ràn yẹn wa làá fi ń jọ́sìn fọlọ́run ọba ta'abudinu pé ṣíṣe rẹ̀ àfi ń jọ́sìn ni ó tún wá ku question kan náà lábẹ́ títí ẹ̀ náà ṣé gbogbo àlàmọ́ yìí pé àwọn ìbàdà àti ìrun táwọn ìfẹ́ pẹ̀júwe ṣé means wọn àwọn instrument àti tools tá à ń lò ṣé ìdájọ́ kan náà ni a fún wọn àti that really ìbàdà ojúlówó ìbàdà gangan afẹ́ kírun ní ìsìn gbogbo àti sàlàyé bá ṣe àlẹ́ta sílẹ̀ kankan tó máa repeat ẹ̀ mọ́ àti pé ní àlẹ́ iṣẹ́ àlékún nínú rẹ̀ but ǹjẹ́ àwa lè àwọn ọ̀nà tí a máa gbà kírun ní mọ́sálásí àpèjúwe àbáwọn oríṣi náà àwọn míǹsì míì tó lè ti clear jù ní àdìkárù lẹ́yìn irun wà lápẹ́ ìbáàdà ni wọ́n sọ̀rọ̀ sí ká ṣe subhanallah 33 alhamdulillah 33 Allahu akbar 33 eléyìí a lè ṣe 34 rẹ̀ tàbá ti ṣe wà ní àdìsí torí a lè ẹnìkan ò lè dáhùn torí kí lànà sọ pé 33 a lè dáhùn rẹ̀ so therefore a gbọ́dọ̀ increase a gbọ́dọ̀ decrease 33 ni ok ọwọ́ àpò means àti materialize number wọn pé ká lè bá a mọ̀ pé sure as 33 nínú ẹ̀ ní ká máa ka ìka wà nínú ẹ̀ ní ká máa lo tẹ̀síbá wà nínú ẹ̀ ní ká máa counting wà àwọn eléyìí means ni wọ́n ṣé means ìbáàdà àwọn tó jẹ́ ìbáàdà kọ́ ìbáàdà yìí ṣáwọn náà ìdájọ́ wọn ìdájọ́ kọ́ ìbàdà àti náà nàbí kìí ṣe ìdájọ́ kọ́ ìbàdà àti pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba a padà máa ṣàlàyé ní next season lágbára ọlọ́run torí pé ìfún tí ẹ ká ti pè ràn akàtún ṣe àìgbọ̀rọ̀ sí coordinator ní ẹ̀wọ̀n àbínú tiwa sọ ọlọ́wọ́ aláàkàn ṣẹlẹ̀ yóò fẹ̀mí wálẹ̀ so inshallah ta'ala jazakumullahu khairan bẹ́ẹ̀ tó bá padà parí ní next week ọjọ́ àpọ̀jọ́ ti lọ ní mọ́mù ọjọ́ àpọ̀jọ́ ti lọ àbí.
jazakumullahu khairan tí wọ́n bèèrè ni pé ní òru Laylatul Qadri pé àwọn gbọ́pọ́n ní pé gbogbo ohun tí bá ń mí ní òru kéèyàn ó jí láti ṣe ìbádà fún Ọlọ́run ọba níjọ́ náà. ìtọ́nù súnà ni wípé ní àwọn mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan pàápàá jùlọ àwọn tó jẹ́ wítìrì inú wọn pàápàá jùlọ yẹn àwọn àjọ tó wá gbà wáyé pé 27th nínú Laylatul Qadri òru Laylatul Qadri ìgbà táwọn observe bí Ànábì ṣe máa ń ṣe bí máa ń jí gbogbo yóò jí yóò sì jí àwọn ìyàwó rẹ̀ náà gbogbo àwọn ọ̀nà rẹ̀ ni ó jí Ahlul Bayti nàṣọ́nàtọ́lá pé yóò máa jí gbogbo wọn ọ̀tí tí ìrántí lábùsù tó sọ pé ní máa ń jí gbogbo abẹ̀mí so mi ò tí ìrántí lábùsù eléyìí wọ́n ti máa ń jí gbogbo àwọn ìmọ̀ ń jí tọ́tọ́ bá ní gbogbo abẹ̀mí ajẹ́ pé fún tí wọ́n bá ní ewúrẹ́ adìẹ kankan so àwọn yìí sì ní àkọ́kọ́ nágẹ́rù mọ̀kálàfà wọ́n ṣe mọ̀kálàfà so but Ahlul rẹ̀ máa ń jí àwọn ará ilé rẹ̀ so ǹjẹ́ àwọn ilé jí àwọn kéékèèké abẹ́yẹn lè jí àwọn kéékèèké àwọn kéékèèké tó wá pé ní akéré tí wọ́n bá ti di àtọ́wá pé ní below 7 ni wọ́n mi ò rò pé ó nídìí kéèyàn ó jí àwọn yìí ìfọ̀n táwọn àbọ̀fò 7 gan láàrin 7 sí 10 táwọn bá jí kéèyàn encourage wọn but tí wọn ò bá jí mi ò rò pé because àwọn yìí ó di tó bá dé age of 10 tánà tó wá pé ní tí wọn bá ti àwọn akérúngbà náà látó lè máa bóyá sanction wọn díẹ̀ díẹ̀ that's age of 10 and above so òun ìtàn báyìí tó bá dìgbà lè máa kọ́ wọn ká máa fi jí wọn but anything tó wá pé below wọn kò dá ilé yìí náà sì ní gbogbo anything tí wàá ti mọ̀kálàfò jíjí wọn even ẹjẹ́ mọ̀kálàfò gan jíjí wọn sunna ní kí n ṣe kó padà dán ẹni tó bá sùn ká jí mustahabu nìyí ni pé Islam ṣe wá lójú kòkòrò rẹ̀ bíbẹ̀ kò kẹsẹ̀ pé dáadáa ni torí pé ní rúfin alqalamu àni sàlátà nínú wọn aláìmọ̀ hátà yastayqidh ẹni tó sùn títí tí èjì nàbí sọ̀rọ̀ sáà wí kò ní pé hátà yóò kọ̀ títí wáyé fẹ́ fi jì ànábì ò ní ẹ̀jì àná pé títí hátà yastayqidh ọ̀tá àwọn afárá pé ní ó dáa pé ká jẹun torítọ́ Ọlọ́run ọba so wọ́n rà pé Allahu ta'ala a'lam bis-sawab. lórí ok ọ̀rá pé part payment ó ní ìdájọ́ títí ẹ̀ because ó wà lọ́ndà agreement so agreement tí yẹn bá ti enter into it ó ti di binding molizimu tí yẹn gbọ́dọ̀ co-opt pẹ̀lú rẹ̀ so kò kọ́ sọ pé ní yáyọ lẹ́dẹ́ ní amọ̀nà awful bil code now ìtẹ̀sẹ̀ ní sí agreement ni so ẹ̀yin ti fulfill part ti tiyín so títí wọn yóò ní di káwo instrument agreement yìí tó pé instrument agreement yìí bá dictate wípé ní wọn ò gbọ́dọ̀ lo mọ́tò tán bá lò àti violate agreement so bitali wọn indemnify lílo tí wọ́n lò so kò bà contract ń jẹ́ but any legal right láti request fún indemnity so wọn ó san because sígbà tí wọ́n ń lo property yìí nù wọn ó sanwó fún yín so just like wíwá ti pé wọ́n rent rẹ̀ so ẹ̀yin ra even do ẹ̀ ti san but ó sì wà ní ẹni nǹkan tó ń pè ní equitable interest lórí rẹ̀ so àwọn nísìn àwọn ní legal interest báyìí pé ní ẹ̀ ti sanwó tán but kò yẹ kí wọ́n lò àfitá pé ní nígbà tá a ṣe agreement pé ní kò sí láìfẹ́ ẹ lè máa lo mọ́tò àjẹ́ pé ní wọn ò jẹ̀bi ọ̀dà pé agreement ni pé wọn ò gbọ́dọ̀ lò tán wá lò so wọ́n ti violate so ẹ̀yin ní right àti béèrè ẹ̀yin tó jẹ́ kó differentiate lára mọ́tò Allahu ta'ala a'lam bis-sawab.